Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà fún gbogbo etí tí ń gbọ́ mi. A sì wà nílùú Mọ́kà báyìí o, àti kò ń bẹ̀. So àdúpẹ́. Téèyàn bá ń sọ̀rọ̀, tọ́lọ́run bá ń jẹ́rìí ẹ̀, ó yẹ ká sọ̀rọ̀ sí. Ẹ rí pa sọ̀rọ̀ kan jò ní nípa pé ọmọ àlè ń bẹ ní gbogbo ààyè. Wọ́n là ń bú lọ́rin. Èmi ò jẹ́ bú lọ́rin, kò sílùú tí ò sọ máa lè. So àwọn ọmọ àlè nígbà tán ti ń fojú hàn nísìn, ó yẹ ká sọ ká lè mọ̀ pé ọmọ àlè. So mi ì tí fẹ́ ṣe fídíò tẹ́lẹ̀, bẹ́ẹ̀ mo kàn fẹ́ sáré ṣe léyìí ni. So Ìlọrin ìlú àwọn àfáà ni, ìlú tiwa náà ni, ìlú tá a fi yan gan ni Ìlọrin. Bí Ìlọrin ò bá dáa ni àwa gan ò ní kọ́lé bẹ̀. Ìlú àwọn àfáà wa ni, tá a sì ń claim, tá a sì lè deny pé Ìlọrin kì í ṣe ìlú wa. Ṣùgbọ́n àwọn ọmọ àlè wọ́n pọ̀ gan Ìlọrin. Nínú wọn òun ni Ràmọ́nì tó pààyàn, ọmọ àlè Ìlọrin ni. Nínú wọn lèyí tó lọ Ògbómọ̀ṣọ́ tó bẹ̀rẹ̀ sí sọ pé Ìlọrin láti dáadáa láti ní ìlú tóbi tó yìí, kódà wọn ò légúngún rárá, eṣinṣin légúngún lé wọn ọ̀kọ̀ọ̀kọ̀ lóró bẹ̀. So Ìlọrin ìlú àfáà, ìlú ìmọ́lẹ̀. So ẹni tó lọ gbàbọ̀dé fún ìlú rẹ̀ níta ọmọ àlè ni. Àwọn ọmọ abẹ́sìnkáwọ́ tí wọ́n ń bèébú nínú àdàbí ọmọ àlè ni wọ́n. Torí gbogbo èèyàn ló mọ̀ pé n tán pè ní àdàbí ẹ̀kọ́, ọmọ àdàbí gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́, ọmọ àdàbí tí ò bá lẹ́kọ̀ọ́ ọmọ àlè ni. So àwọn ọmọ àlè lọ́rin wọ́n mọ̀ jáde, wọ́n mọ̀ fojú hàn. Tá bá ti wá ń fojú hàn, àwa náà mọ̀ jáde, a mọ̀ sàlẹ̀ fún mi pé sẹ́yìn rí báyìí pé àwọn ọmọ àlè ó wà níbikíbi tó ti yé ọ, onílàákàrè la wa. So ti yẹn sìn, àwa ò jẹ́ bú Ìlọrin, ìlú àmúyangàn ni Ìlọrin, ìlú wa ni Ìlọrin, ìlú tó dáa ni Ìlọrin. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ àlè Ìlọrin, Ọlọ́run máa tú àṣírí yín. Ẹ sì máa fojú hàn gbangba táwọn èèyàn máa rí i pé dájú sáká àwọn ọmọ àlè lélẹ̀. Ẹni tí ń pe bàbá lágbá àyà ọmọ àlè ni. So ọmọ àlè pọ̀ gan lọ́rin o, ó pọ̀ gan lọ́rin. Bẹ́ẹ̀ sì ni ọmọ ọkọ náà pọ̀. Ṣùgbọ́n táwọn ọmọ àlè bá ti ń jáde, á jẹ́ kẹ́ mọ̀ mọ̀. Torí pé gbogbo àwọn ẹni Ọlọ́run wá ìbádùn Rahmani, alladina yamushuna ala al-ardi hauna wa idha khatabahumul jahiluna qalu salama. Bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láwùjọ, ojú tí kálukú fi máa wù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. O ò gbọ́dọ̀ sọ pé ojú tí wọ́n fi rí náà ní kémi fi rí náà dandan. A máa jà lọ náà ni. O ò lè sọ pé kí n rí tó bá rí láíláí. Èmi ò rí ní tí mo rí, ìwọ ò rí ní tó rí. So ti yé ọ. Tó bá ti wá sọ pé ibì kan náà ní ká dojú kọ, orí rẹ̀ ò pé nù. So ló fi já sí pé Ọlọ́run ní sí alọ́mọ àlè. Gbogbo ọmọ àlè tí máa ń yọjú nílùú Ìlọrin, ẹ fílìtì ẹ̀ dànù. So ẹ fílìtì wọn dànù. Ìlọrin yìí ṣèlú rádaràda. Ìlọrin yìí ṣe ọmọ Ìlọrin kì í ṣe ẹni tí wọ́n máa fi kọ́ṣẹ́ aburú. Ìlọrin máa ń ní respect, Ìlọrin máa ń lọ́wọ̀, Ìlọrin máa ń bọ̀wọ̀ fágbà, Ìlọrin máa ń lámójúkúò. So ló fi já sí pé nígbà tí yẹn wà tẹ wá lọ gbàbọ̀dé fún ìlú yín nílùú òdì kejì nílùú Ògbómọ̀ṣọ́, so dá báwọn ẹ wá sọ fún mi. Tó sì jẹ́ pé ọmọ Ìlọrin ní àlòótọ́ sọ ọmọ ọkọ nù, ọmọ àlè ni wọ́n, ọmọ àlè pọ̀ gan. So tọ́wọ́n ọmọ àlè bá ti ń jáde, àwa náà máa jáde kẹ́lẹ̀ mọ̀ pé dájú sáká àwọn ọ̀rọ̀ tá a bá ń sọ òdodo ni. So gbogbo ẹni tẹ́ ń ṣe àbòsí ẹ lọ jáwọ́ ń bẹ̀. So ti yẹ o, wá sílẹ̀ mi ń ṣe o, mi ò bẹ́ nìkan wí, mi ò sì dáko anybody, mo sì dúró lórí tí mò ń sọ wàláì, mi dáko anybody. So kọ́lọ́hún ṣàánú fún wa ọlá Ànábì Muhammad. Ọmọ ọkọ ni ó máa fojú ọmọ ọkọ hàn, ọmọ àlè ni ó máa fojú ọmọ àlè hàn. Ẹ ṣáàjà sòdodo, ẹ já ṣe dáadáa, ẹ já wà bí àwọn bàbá wa tàná, ẹ já kọ bí àwọn tàná, ká lè láti bọ̀tán bí àwọn tàná. So wal aqibatu lil muttaqina, kò sípò tí èèyàn wà láyé, ẹ já ronú láti ṣe dáadáa. Tá a bá ń ṣe dáadáa la gbọ́dọ̀ ro kàn àti bọ̀tán. Ṣùgbọ́n tí èèyàn bá ṣe dáadáa tí ń kúrọ́, tí ń ṣàbòsí, mọ́ ro kàn àti bọ̀tán rere. Ọlọ́run fi ní wal aqibatu lil muttaqina. Ọmọ àlè pọ̀, wọ́n wà ládàbí, wọ́n wà ní mọ̀lìkàsí, wọ́n wà ní sùmùrà, tán bá ti ń jẹ́ wọ́n wà nínú ìlú. Àbí Ràmọ́nì ọmọ ìsàlẹ̀ kòtò kọ́ ni, ọmọ ìsàlẹ̀ kòtò kọ́. So tó dìde lè Ọlọ́run ṣàánú fún wa. So tá a bá ṣe sìárà, a tún mọ update yín, a jẹ́ kẹ́ mọ gbọ́. Ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ nípa àwọn ọ̀kan àwọn ọ̀tá Ìlọrin tán wá kún ọmọ Ìlọrin jọ, tán náà wá ń jẹ́rìí rọ́ pé orò wà ń Ìlọrin, ẹbọ wà ń Ìlọrin. So sẹ́rí pọ́ máa lè láwọn yẹn, gbogbo ẹ̀yin ọmọ àlè Ìlọrin ẹ ti fojú hàn báyìí o,
ọmọ lọ́rin gidi kì í sábà ṣe káwọ́ yóò dúró sangbọ̀ndàn fúnlé ayé rẹ̀ ni ọmọ àlè lọ́rin kì í má bú àgbàlagbà kó wá dúró mo bú àgbàlagbà lólójú sàndò bàbá olómi àgbákò tọ́ọ̀sì ní bàbá ńlé máa ń sábà bá àdìfàkàtì sábà bá o ẹni bú bàbá ẹnìkan ó ti bú bàbá rẹ̀ lórí ìdílé ọlọ́run ṣàánú fún wa o a sì wá ń sáwọ́dí báyìí o ṣùgbọ́n bá ṣe ń lọ sí àmọ̀tòmọ̀kúdé ti subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.